ẹ bá mi pè é jáde. Ìjàpá. ẹ bá mi pè é jáde. Ìjàpá. ọkọ̀ yan níbo. Ìjàpá. ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. ọkọ̀ yan níbo. Ìjàpá. ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. tẹ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ o. Ìjàpá. èdè Yorùbá. Ìjàpá. àṣà Yorùbá. ẹ lè darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí. èyí yóò fún yín ní àǹfààní láti máa rí àtẹ̀jíṣẹ́ wa ní kété tí fídíò tuntun bá jáde. Àlọ́. Ẹ káre ẹ̀yin ọmọ mi. Àlọ́ talẹ́ yìí yóò dá lórí Ìjàpá, ọ̀kẹ́rẹ́ àti asín. Ní ìgbà láíláí, Ìjàpá àti ọ̀kẹ́rẹ́ jọ ń ṣe ọ̀rẹ́, ṣùgbọ́n asín kì í ṣe ọ̀rẹ́ wọn. Àwo ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tà lọ́jà Èjìgbò. Ní òwúrọ̀ ọjọ́ kan, a rí i tí ọ̀kẹ́rẹ́ wá kí Ìjàpá nílé rẹ̀. àgọ́ lèyí o. ǹjẹ́ mo bá ọ̀rẹ́ mi Ìjàpá nílé bí? àgọ́ lèyí o. ẹ káàárọ̀ o. àgọ́yá o fẹ́ni tó ń bọ̀ o ṣó lè ní àbọ̀ rẹ̀ ọ̀kẹ́rẹ́ ìwọ ni kójúmọ́ o ìmọ̀ mo rò pé ó lè ní. bẹ́ẹ̀ tí ẹ rí o lè bí ibò èmi ọ̀kẹ́rẹ́ ni òkú ojúmọ́ ìyẹn níbo aya rẹ̀ ń kọ́. ibẹ̀ lè dáná níbi títí fọmọdó fọ́sùmọ́dó ó bá mi rí o mo ní kí n gbé àgbẹ̀ ẹmu jáde kí n mọ dàáyà kí ó tó dáná tán ni kí gbádùn ara mi lówùúrọ̀ yìí ayé láàkùkù ṣe ká tó sọ̀run bá a dọ̀rùn ọ̀gán á tún mẹ́mú. Ìjàpá bẹ́ẹ̀ tí ẹ rí ọjọ́ wo ló tó fọhùn ilẹ̀ òun wá ní mi ìbọn rẹ mo bá rí ọ kó gbé wọn jáde kájọ fẹ́ mu dárayá akínmọ̀ọ́rìn gan-an mo ti wá. ẹmu ẹmu ò tẹ́rẹ̀rẹ̀ o. ẹmu ẹmu ò tàràrà. ẹmu ẹmu ò tẹ́rẹ̀rẹ̀ o. ẹmu ẹmu ò tàràrà. àníta bá jiyàn tán kàfígbá ẹmu kan lé lórí. àníta bá jiyàn tán kàfígbá ẹmu kan lé lórí. ẹmu ẹmu láyé o kí la ó fi ṣàríyá. ẹmu ẹmu o ẹmu ẹmu ò tẹ́rẹ̀rẹ̀ o. ẹmu ẹmu ò tàràrà. ẹmu ẹmu ò tẹ́rẹ̀rẹ̀ o. ẹmu ẹmu ò tàràrà. àníta bá jiyàn tán kàfígbá ẹmu kan lé lórí. àníta bá jiyàn tán kàfígbá ẹmu kan lé lórí. ẹmu ẹmu láyé o kí la ó fi ṣàríyá. ẹmu ẹmu o Bí àwọn méjèèjì ṣe ń mẹ́mu wọn lọ ni asín ń ré kọjá lójúde Ìjàpá. ọ̀kẹ́rẹ́ àbí ò rí aráalé rẹ̀ ni wo bó ṣe ń rìn bí ẹni tó tún pa á wá rìn yẹkú. òótọ́ mọ̀ ní àsìkò náà ni òun wá rí bó ṣe sọ̀pàkọ́ sẹ́yìn bí ó lù tí ò rí ṣe ni pẹ̀lú gbogbo àwo tó ń tà lọ́jà kò tiẹ̀ yọ lára rẹ̀ pẹ́. àfi kó máa fojoojúmọ́ jíra ọjà. iṣẹ́ la rí àròwó lọ́rọ̀ rẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ irin jẹ̀jẹ̀ lírí. Ìjàpá jẹ́ fi tiẹ̀ sílẹ̀ jẹ́ kó máa bára dáradára ẹ̀ lọ mọ́jú kókó tà bá wọ láàárọ̀ kùtùkùtù wọ́n báńgbẹ́mu jẹ́ báńgbẹ́mu. Báyìí ni àṣìṣì bá tirẹ̀ lọ láì sọ nǹkan kan. Ní òwúrọ̀ ọjọ́ ọjà kan, àṣì ti jí ní kùtù hàì láti mú ọ̀nà ọjà pọ̀n. Èyí ni pé àṣì kì í fi iṣẹ́ ṣeré. aya mi èmi ti rajà o kó tó di pé àwọn bàrà mi ò máa ra ọjà ní sọ ẹlòmíì kó o dilé mú o. ajá wa o. àṣẹ o. Ọmọ àṣì bẹ̀rẹ̀ sí ní sun ẹkún tẹ̀lé bàbá rẹ̀ bó ti ń lọ sọ́jà. bàbá mi má
síbùmí sóòní wàá mú ọmọ rẹ tí ń sunkún tẹ̀lé mi lẹ́yìn. ẹlẹ́mu dání lọ sọ́jà iṣẹ́ àsọmọdé ọmọ ọdún márùn-ún àwọn àjọmọdé bí. kí mú lọ ọjà àbí kí ló ń wí kó lọ máa dí mi lọ́wọ́ ọjà títà. tí yín lọ́wọ́ ọjà títà bíi ti bò ẹ mọ̀ mú lọ kó náà mọ̀ fojú sákíkanjú bàbá rẹ̀. ó dáa kí ẹ tètè máa lọ sọ́jà òwúrọ̀ lọ́jọ́ ọjà rẹ̀ àwọn bàrà ò ti máa dúró dè mí lọ́jà. báyìí ni àṣìṣe tó mú ọmọ rẹ̀ lọ sọ́jà bó ṣe dé ìsọ̀ rẹ̀ ló sáré pàtẹ ó fi ọmọ rẹ̀ sílẹ̀ ó sì ń dá àwọn oníbàárà rẹ̀ lóhùn. ẹ kú ojúmọ́ o. ojúmọ́ rẹ ni o. èló ni ẹ ta àwọn àwo yìí. ẹgbẹ̀ta náírà là ń ta ọ̀kọ̀ọ̀kan. ṣé ó gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kí n kó mẹ́rin. kò burú ẹ sanwó. èló wá ni àwo mẹ́rin ó jẹ́. ẹgbàá náírà ni mẹ́rin jẹ́ o. oníbàárà náà sanwó ó sì kó àwo mẹ́rin rẹ̀ relé ó pẹ́ púpọ̀ kí ọ̀kẹ́rẹ́ àti ìjàpá tó dọ́jà ìjàpá tí kò lè rìn dáadáa ló ṣokùnfà èyí nítorí ọ̀kẹ́rẹ́ ń dúró de ọ̀rẹ́ rẹ̀ ìjàpá lójú ọ̀nà. ìjàpá ò bá gbèsè lè tí mo rí pé ilẹ̀ ti mọ́ bá wa lójú ọ̀nà ó sì mọ̀ pé àtètè ìdájà ńlá tètè bá jẹ́ pàdé. irú ọ̀rọ̀ wo ló ń sọ fún mi yìí gan-an ṣé mo jókòó lọ́nà ni ó sáré pé èmi náà rìn kánmọ́kánmọ́ bẹ́ẹ̀ Yorùbá ní asúrò tètè kan ò ní kọjá ilé arìngbẹ̀rẹ̀ ò ní sùn sọ́nà wo má fún mi wàhálà o. ó dáńgbà náà máa wọ́ bọ̀ ṣé bíbí ọsìn bá ti gba gbogbo ń bàrà wa ojú rẹ̀ ò wọlé. báyìí ni ọ̀kẹ́rẹ́ àti ìjàpá ń gba ọ̀rọ̀ náà bí ẹni gba ẹgbà ọtí títí tí wọ́n fi dé ọjà ìyàlẹ́nu ló jẹ́ pé gbogbo oníbàárà wọn ni wọ́n ti bá a sí rajà nítorí pípẹ́ tí ìjàpá àti ọ̀kẹ́rẹ́ pẹ́ dọ́jà. ọlọ́mọ á gbà wá báyọ̀ ní àkókò mọ ohun tó dé tà àti ẹ̀rù ń bàárà kankan. wọ́n ga o bóyá àwọn ẹni tá à ń wí sì ti tajà fún wọn ká tó dé ni tá a mọ̀. báwo wá ni ọjà tòní ṣe wá di fíofío báyìí n kò tiẹ̀ rí oníbàárà kankan péré kí ó yà sí ìsọ̀ mi ṣé èfù ni àbẹ́ẹ̀dì. gbogbo bí ọ̀kẹ́rẹ́ àti ìjàpá ṣe ń ṣe àròyé ni àwọn oníbàárà ń bọ asín wìtìwìtì èyí mú kí inú mọ́ bí ìjàpá àti ọ̀kẹ́rẹ́. ṣé orí méjì ní ara lè tiẹ̀ ní ni àbí ó ṣe oògùn àwúrẹ̀ wá síjà lónìí. kò yé mi o ọ̀rọ̀ rẹ̀ gan tiẹ̀ tójú sú mi ká. níbi tí wọ́n ti ń tàkúrọ̀sọ ni ọmọ asín ti ṣeré lọ sí ìsọ̀ ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́ sì ra ọmọ náà níkò lórí pẹ̀lú ìbínú èyí mú kí inú bí asín ó sì wọ̀yá ìjà pẹ̀lú ọ̀kẹ́rẹ́. ṣé mo pàtẹ ọjà mi lé ọ lórí ni àbí wọ́n máa ń fẹ́ràn mẹ́ràn kíkan kankan pa. irú àbí àmọ́ wo ni wọ́n náà aláìdá ènìyàn ni ó. aláìdá ni wọ́n náà ṣé mo pàtẹ ọjà mi lémọ̀ rẹ lórí ni. ṣé irú ọmọ kékeré bá ilé wa ń fi ẹ̀sùn kàn ohun tí ẹ bá ní lọ́kàn ní kí ẹ sọ o. bó o bá sọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n ìfọ etí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àbí wọ́n ègbé wọn rẹ̀ gan. ká tó wí ká tó fọ̀ ọ̀kẹ́rẹ́ ti kó ìfọ́tí bọ asín báyìí ni asín àti ọ̀kẹ́rẹ́ wọ̀yá ìjà ìjàpá fẹ́ la ìjà ṣùgbọ́n dípò kí ó la ìjà náà lọ́nà tó tọ́ asín ni ó ń dì mú èyí sì fún ọ̀kẹ́rẹ́ láàyè láti máa kógi bọ asín. ìjàpá fífi sílẹ̀ òjé fífi sílẹ̀ ó ṣe wá dì mí mú tí ọ̀kẹ́rẹ́ máa kógi bò mí fífi sílẹ̀ òjé. gbígbá tí asín gbá ìjàpá mú imú rẹ̀ ni ó di eyín mọ́ kò sì fi imú náà sílẹ̀ èyí mú kí ìjàpá torin bọ ẹnu láti pe èrò ọjà kí wọ́n wá bá òun bẹ asín kí ó lè fi òun nímú sílẹ̀. asín tóun tọ̀kẹ́rẹ́ àwọn náà jọ ń jà ìjà rẹ̀ mú wàhálà asín fi mí nímú jẹ ẹgbà mi lọ́wọ́ rẹ̀ àwo mi bẹ lọ́jà. asín tóun tọ̀kẹ́rẹ́.
ìjàpá ṣe ń kọrin yìí ní àwọn èrò ọjà péjọ tí wọ́n sì ń pàrọwà fún asín kí ó fi mú ìjàpá sílẹ̀, ṣùgbọ́n asín rí i pé òun gé imú náà jábọ́. Láti ìgbà náà ni imú ìjàpá ti kù Kanmbo. Ẹ̀yin ọmọ mi, ṣé ẹ rójú ayé àbẹ́ẹ̀ rí? Níbí ni a ó fi àdágbà lọ tòní tì sí tí a ó sì tẹ̀síwájú bó bá dọ̀la. Ẹ̀kọ́ wo wá lẹ̀yin rí kọ́ nínú àlọ́ yìí o? Mo kẹ́kọ̀ọ́ pé a kò gbọ́dọ̀ máa fi iṣẹ́ ṣeré. Bẹ́ẹ̀ ni Àyíkí, a kò gbọ́dọ̀ fi iṣẹ́ ṣeré nítorí ẹni bá múṣẹ́ jẹ kò ní múṣẹ́ jẹ. Àbẹ̀kẹ́, kí ni ìwọ rí kọ́? Èmi kọ́ pé a kò gbọ́dọ̀ máa gbè sẹ́yìn ẹnìkan nígbà tí àwọn méjì bá ń jà. Ìjàpá di asín mú fún ọ̀kẹ́rẹ́, èyí kò dára. O kò purọ́, Àbẹ̀kẹ́, a kò gbọ́dọ̀ máa làjà èrú. Àlàó, ìwọ ń kọ́? Mo kọ́ pé a kò gbọ́dọ̀ kórìíra ọmọlàkejì wa. Ìjàpá àti ọ̀kẹ́rẹ́ kórìíra asín láì nídìí, èyí kò sì dára. Ẹ káre láì gbogbo ẹ̀yin ọmọ mi, ẹ pàtẹ́wọ́ fún ara yín o. Inú mi dùn pé gbogbo yín pátápátá lẹ́rẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú àlọ́ talẹ́ yìí. A ó tún pàdé bó bá dọ̀la. Ẹ bá ń káwọn òbí yín o. Ìpàdé wa bí oyin, ìpàdé wa bí adùn. Ó dàárọ̀ o. Ó dàárọ̀ bàbá. Ẹ bá mi pè é jáde. Ìjàpá. Ẹ bá mi pè é jáde. Ìjàpá. Ọkọ̀ yan níbo. Ìjàpá. Ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. Ọkọ̀ yan níbo. Ìjàpá. Ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. Bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́kọ̀ọ́ o. Ìjàpá. Èdè Yorùbá. Ìjàpá. Àṣà Yorùbá. Ìjàpá. Ìtàn Yorùbá. Ìjàpá. Ẹ bá mi pè é jáde. Ìjàpá. Ọmọdé pè é jáde. Ìjàpá. Àgbà pè é jáde. Ìjàpá. Ọkọ̀ yan níbo. Ìjàpá. Ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ìjàpá. Ẹ bá mi pè é jáde. Ìjàpá. Ẹ bá mi pè é jáde. Ìjàpá. 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 Ẹ lè darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí. Èyí yóò fún yín ní àǹfààní láti máa rí àtẹ̀jíṣẹ́ wa ní kété tí fídíò tuntun bá jáde.